Alhamdulillah Rabbil Alamin. Àfi ọpẹ́ fún Ọlọ́run, àfi ìfún Ọlọ́run, àfi gbogbo tí ń dẹ̀kù fún Ọlọ́run Allah. Alhamdulillah Rafi'id darajat. Ọpẹ́ fún Ọlọ́run ọba tó ń gbọ́n ní ẹ̀mọ́ nílé nígbà nínú gbogbo ìkò tí ẹ̀lọ́ wà. Àdé al-ardi was-samawat. Òun ní àtàbà tí ọlá rẹ̀ kárí gbogbo ilẹ̀ pápátá àti gbogbo sọ́mà pápátá o. Alladhi laysa qablahu shay'. Ọba tó yẹ pẹ́ta àbáwò ìgbésáyé wa lọ. Ìgbésáyé táwà ẹ̀kọ́ sí ìpín tó máa síwájú Ọlọ́run. Wal akhir. Ọba tá ń pẹ́ fún yóò lọ́ba tí ó pẹ́ yóò. Alladhi laysa ba'dahu shay'. Ọba tí ó sì kàn ní tí ó máa wáyé lẹ́yìn Ọlọ́run gbà tí ó wáyé bá tán kò sẹ́ tí ó máa ṣẹ́kù ọlọ́wà ilé ní ohun. Wal batin. Ọba tó pamọ́ alladhi laysa lahu shay'. Kò sí tó tún bẹ nínú Ọlọ́run, kò sí tí ó tún máa pamọ́ lẹ́yìn Ọlọ́run Allah. Wallahi ọba tó rán Ọlọ́run alladhi laysa fawqahu shay'. Kò sí nǹkan tá máa ròyìn tí ó wà máa bojú ìmọ̀ Ọlọ́run bá tí ó máa kò mọ́lẹ̀. Ìlàwọ̀n al-awwalin wal-akhirin. Ẹjá àwọn ọba tá ń pẹ́ fún yóò, òun náà bá gbogbo àwọn tó ti síwájú, òun náà ọba ẹni tó ń ṣọba fún ọlọ́wọ́ yìí, òun náà ní ọba tí ó máa ṣọba fún gbogbo àwọn tí ó tún máa bọ̀ lẹ́yìn. Qayyum as-samawati wal-ard. Ọba lẹ́kùn náà ló dúró dédé, ló mú sánmà méjèèjì ló mú dúró, gbogbo rẹ̀ méjèèjì tó sẹ́ni tó mú pẹ̀lú olúwa ilẹ̀ ìlú. Allahumma salli wa sallim ala nabiyyina Muhammadin. Àlékún kẹrẹ Ọlọ́run, àlékún kẹrẹ Ọlọ́run bá a ṣe fún àdẹ́kọ̀ Muhammad. Àgbọ́mì àbùdí ní àbẹ́dà pàpá. Ẹni tó yẹ kóhun náà ló fi ń tóbi jù ní gbogbo ẹ̀rú Ọlọ́run pátápátá. Tó yẹ kóhun náà ló fi ń tóbi jù ní ẹni tí ń sin lọ́wọ́ wá rẹ̀. Ló pín wà ádà. Òun náà nínú àwọn ẹ̀dá tọ́nà bá dá. Tó yẹ kóhun náà ló gbà kókò sẹ́lùmí lẹ́yìn Ọlọ́run bàbá. Ó sì kó gbà wà nígbà ẹ̀dẹ́kọ̀ọ́ pẹ́ kò sí nǹkan bí táwọn àjọsìnkú lẹ́yìn Ọlọ́run. Wa rasulin àfin alayhi. Wọ́n mọ̀ jẹ́dà lẹ́bí iṣẹ́ Ọlọ́run bá tọ́lọ́run bá ṣe Ọlọ́run ṣe lójú jẹ́ tí ó máa yọ Ọlọ́run bá rẹ̀ ní gbogbo ọgbà tí ó sì máa gbogbo ààrẹ tó yóò sallallahu alaihi wa alihi àpàá Ọlọ́run máa ṣe ìkẹ́ àti ìgẹ̀fọ́ àdẹ́kọ̀ ọmọ àti gbogbo àwọn ará ilé rẹ̀ tó jáwọn ẹni rẹ̀ wọ́n sọ àbátí ilẹ̀ fìyà àti gbogbo àwọn sàhábà rẹ̀ tó jáwọn ẹni ẹ̀ṣà máa jẹ́ àpọ̀bẹ̀lẹ̀ ìwà náà lọ́pùpà tí sọ́mà àti nígbàtí ìgbòrú tó bá wọnú ọ̀sán nígbàtí ò pọ̀sọ́nà tó bá wọnú àìmọ̀sẹ́lẹ̀ ọmọdé sílẹ̀ àlékún kí Ọlọ́run kọ́lọ̀ wá ṣe fún wa pẹ̀lú gbogbo wa fún ma máa bàrà lé wa pẹ̀lá ní tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa lónìí. Òun náà ní ìta ń bá bọ̀ lọ́sẹ̀ tó lọ, òun náà ní al-mushkilatu zawjiyya, àwọn àdánwò àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó, àwọn àdánwò àbí wàhálà kọ́mí tí ó tó ti ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó, asbabuha kí làwọn ọ̀pẹ́ tí ń ṣokùnfà rẹ̀, wà ìdájúwà kí làwọn ìwòsìdáwà sí gẹ́gẹ́ bí mùsùlùmí. Ikhwata al-iman, wọ́n yá wá ní ṣíwá fi àṣíkídá àjà lásìkò tí wá dá lóyìí pọ̀dìtẹ́sù wà lè ní ẹ̀lọ́sà àárín gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn fámílì kan tí wọ́n ti ń jẹ́ lọ́pọ̀ láyá àárín àwọn ìdílé kan táàtì mọ̀ ní ọkọ àti ìyàwó tẹ́lẹ̀ tó yẹ pé kò sí tí wọ́n pariwo ariwo ni wọ́n pa kiri o fìtínà tí nínú wàhálà kan àgbẹ́dẹ́wò kan tààtì mílẹ̀ sáwùjì ilẹ̀ àṣọjáàtì ní tí ó máa wá látọ̀dọ̀ ọkọ sọ́dọ̀ ìyàwó wọ̀bíláàtì àti tí ó máa látọ̀dọ̀ ìyàwó sọ́kọ náà oríṣiríṣi ilé ní pariwo báyìí oníkàlùkù pariwo ní wàhálà rẹ̀ ti pọ̀ jù ní fìtínà rẹ̀ ti pọ̀ jù àwa yìí kéèkì yìí sì láàrin àwa láti bẹ̀rẹ̀ pẹ̀lú tàbí láàfẹ́ra wa àwa yìí náà sí láàrin àwa láti bẹ̀rẹ̀ tàbí láàfẹ́ra wa tàbí fẹ́ra wa sílé o I love you láti bẹ̀rẹ̀ pèsè ayé o ló wá dé ní sí ìta àti wá ń jà kúlé ló wá dé ní sí ìta ní ọ̀ṣẹ́ sí láwá ló wá dé ní sí ìta wá ń wọ́n láwá bí ìdọ̀tí ló wá dé ní sí ìta jẹ̀ wá bí kíta àwọn ọ̀rọ̀ pèsè ayé ra wa nígbà tẹ́lẹ̀ ìmọ̀ wàlítàlẹ̀ mọ̀ ànàdì ilẹ̀ tàríf ẹwàjá lọ́mọ pípẹ́sẹ̀ àbárkà ẹ̀sìn Islam ló mọ́gbẹ̀gá ìtànsí ọ̀dọ̀wọ́dọ̀ àdájì àlékún lè díkì mọ́kànlọ́jà ẹ̀sìn yìí ti mú kalẹ̀ fún wa ní gbogbo nǹkan tí ó jábẹ́ tó bá ti ń jẹ́ pé ọdún Islam ti wọ́n náà báyọ̀ sílẹ̀ fún wa ìwádìí kò lè mùsùlùmí àti ìrìnlájà bẹ́ẹ̀ sì ni Islam ó ti wá sí gbogbo ìtàdé ò bá ti ń wá ìlú ìwòsàn táàmà wá sí Islam ti fi kalẹ̀ fún wa ẹ̀sìn Islam ó fi gbogbo ẹ̀ kalẹ̀ fún wa táwa náà bí ní máa tójú wọlé máa tó ní máa wò pé àṣà ti kan ń sàṣí yín tó ní máa wò pé ẹnìkan ti ṣẹ́jú sí yín àbẹ́nìkan ti fún yín ní nǹkan kí nǹkan níjọ́ pé àpò yín tẹ́lì mọ́ rò fúrò
níbo ni problem náà tí wà káwà náà wà lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó wa ẹlòmí ìgbéyàwó ẹlòmí ó ti dé lóṣù kan tẹlòmí ò tí tó oṣù kan tẹlòmí oṣù mẹ́fà tẹlòmí tí kò tí ìpọ́dún kan tẹlòmí tí ẹ̀pọ́dún kan ni tẹlòmí tí pọ́dún méjì mẹ́ta mẹ́rin márùn bẹ́ẹ̀ lọ táwọn tẹlòmí tó lóun celebrate 20 years tí ó máa ka 20 years ó ti ń bẹ́ẹ̀ nígbéyàwó ẹlòmí ti bẹ́ẹ̀ lọ àmọ́ òpópò wá sí bí èyàn ṣe lè máa wà nínú láti lè gbé lọ́kọ láya tó jáàdé máa rí wàhálà jáàdé máa rí àdánwò ẹlòmí ìgbéyàwó wọn tí oṣù kan àdánwò yẹn dé wọ́n sáré pé báwo làwọn ṣe túká ní ṣe ìdẹ́sì ìwakọ̀ ṣe ìdẹ́sì ti wá pọ̀ wà ní yóò tẹ̀lé ìmọ̀ ní tá àgbọ̀lọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ìwọ̀ tá àgbọ̀lọ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí lọ́kọ láya nígbà tọ́kọ àti ó bá ti ń bẹ nulé ìwọ̀ tá àgbọ̀lọ̀ mọ̀ pé fúnra wa náà ní pé tó àti ìsọ́ọ̀jì àti ìsọ́ọ̀jì hà òun náà ní kí kíyàwó kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ fíìmọ̀ ẹ̀kú hà bí ìtọ́kọ̀ rẹ̀ bá ti pa lájẹ kó máa tẹ̀lé o wáyẹ̀ láàárín gbogbo tọ́kọ̀ rẹ̀ bá ti ní jìnà sí má ṣe máa kó jìnà sí àwọn lónìí ìyàwó mi ò tí ẹ̀fẹ́ gbọ́ kọ̀ọ̀kan mọ́ ìyàwó mi ò tí ẹ̀fẹ́ gbọ́ sọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́ ìyàwó mi ò tí ẹ̀fẹ́ rí èké ní ìlú máa ń kí ló rẹ́ sọ fún ní ti máa gbọ́ tààrí àtẹ́túnlé òun ló sọ̀rọ̀ fílẹ̀jà ọkọ rẹ̀ ní bá wíwo lọ́pọ̀ ẹ sọ̀rọ̀ ní ṣe tún lé ṣe èmi ló bá sọ̀rọ̀ pọ̀ fílẹ̀jà rẹ̀ ọkọ rẹ̀ ní ọmọ jáde gẹ́gẹ́ bí ìyàwó àṣẹ ọkọ ní pé ọmọ jáde nílé o lókùn pàtó bá ti ń jáde nínú ilé ìbínú ọlọ́pẹ́ lóbìnrin tó gbà ọkọ rẹ̀ ẹlòmí obìnrin ní ọmọ gravity kó tẹ̀lé àṣẹ ọkọ obìnrin ní ọmọ pàtàkì pé àfikò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yóò wá jáde nílé yóò wá débi tó ń lọ tán ọkọ lè wá pé mo lọ wà mo lọ sí kí lé tó sọ́bà ṣe mo dára ní sọ fún ẹ ṣe dára bí ṣíwọ̀n máa sọ fún mi tó bá jáde ṣe mọ́ kóbìnrin ní ìbàjẹ́ níbẹ̀ ṣíwọ̀n máa sọ fún mi tó bá jáde obìnrin tó bá fẹ́ rí ọ̀nà ọlọ́wọ̀ àgbó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ obìnrin tí ó bá rá ayé tí ó fẹ́ tí ó rórí ayé tí ó rórí àkìyámà àdúgbò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ní tí ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ní lórí òun náà ní tọ́kọ rẹ̀ bá ti ń pa aláṣẹ kó ṣe ọlọ́run tọ́kọ rẹ̀ bá ti ń pa aláṣẹ kó ṣe ọlọ́run tọ́kọ rẹ̀ bá ń pa aláṣẹ kó ṣe ẹbọ ọkọ rẹ̀ pọ̀ jáde ó pọ̀ lé ó pọ̀ pé ọṣẹ lú kan lé ó ní wá pé ya gbé pé kí ní ẹ̀rọ àìlọ́wẹ̀ wá ìlọ́wẹ̀ kí má dá lówó àìmọye ọkọ ní ìdí ń fi ọkọ tó ń fi ìyàwó rẹ̀ ṣògùn owó ní sí àìmọye ọkọ ní ìdí tó lè mọ́ gbà fún náà ní tó bá ti fẹ́ mú ẹṣẹ́ ọlọ́run ní tó lè mọ́ tẹ̀lé àmọ́ tó bá ti ń jẹ́ lórí wípé ọ̀rọ̀ ti mú lé ní gẹ́gẹ́ bí lọ́kọláya àbí tọ̀rọ̀ ẹ̀sìn tó ń pa ẹ́ láṣẹ pé òpòrò mọ́ ṣe dandan fún ẹkọ tẹ̀lé o dandan fún ẹ gẹ́gẹ́ bí obìnrin kó tẹ̀lé nítorí tọ́kọ̀ bá ti rí wípé ìyàwó ń tẹ̀lé òun níbi àṣẹ rẹ̀ kò lè sí ìfẹ́ ìyàwó máa kú ní o ìfẹ́ tó mẹ́ láàrin tẹ́lẹ̀ yóò máa kú ní o nítorí pé o respect ìtọ́kùnrin tí fẹ́ nínú ilé ní gbogbo respect ìtọ́kùnrin fẹ́ nínú ilé kò respect ìjọ́ tí respect yóò bá síbẹ̀ náà ìfẹ́ náà kú ní o níjọ́ náà wà lọ́wọ́ ọmọdé yóò wà ní gbóhùn ṣe òun mọ́ ṣe mọ́ ìwọ́n ní gbogbo ra rẹ̀ wo kí láwọn nǹkan tó ń bá ẹ láṣẹ tó ń pọ̀ fún kí láwọn nǹkan tó ní ọmọ ṣe tí wọ́n náà múra pẹ̀lú tó ló fẹ́ ṣe kí láwọn nǹkan tó ní òjìnà sí tó fọ́n dára ọ̀pá àbíbí iṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ kan wà tó kọ́ ní òjìnà sí tó má bẹ̀ ní ìṣèlè kírun má bẹ̀ ní ìṣe ìjẹkúṣe ní ìṣe kiri má bẹ̀ ní ìṣọ́ sàmúra pẹ̀lú náà ìbínú ọlọ́run ló fi ṣeré yẹn ìbínú ọlọ́run ló fi ṣeré yẹn ó dandan fóbìnrin kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ dandan fóbìnrin kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ torí pé kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yẹn gan yóò ṣe sábàbí tí ó fi rà tẹ̀lé ọ obìnrin tó bá ní tẹ̀lé máa fọ́kọ yóò àdánù ẹ̀ṣọ́ ọ̀fọ́ tó lẹ̀ tún ṣe lọ́rùn gbọ́tọ́ ẹ̀kọ́ Muhammad ẹgbà wá tí Abdurrahman bin Auf ọdẹ̀lẹ̀ àgbọ́lọ̀mọ́ ayẹ́mùsù wọ́n àdàbí sọ pé wọ́n lọ́wọ́ sallallahu alaihi wasallam
òjíṣẹ́ Ọlọ́run jọ́nà kó máa bá sọ pé ìdá sọ́nà àti ìmọ̀rùn àtúkọ́msà tóbìnrin tàbárọ́bìnrin tí ń kírun márùn-ún rẹ̀ péré arọ́bìnrin kan ó ń kírun márùn-ún rẹ̀ péré wà sọ́ọ̀mẹ̀ ti ṣàhọ̀rọ̀ ó tún di oṣù Ramadan ó tún gbàwẹ̀ Ramadan ẹgbẹ́ nígbàtí nǹkan oṣù rẹ̀ tún wáyé ní Ramadan nígbàtí Ramadan lọ́tọ́ ó pọ̀ ní ìjẹ padà wà hafidọ̀ ti fàájà ó wá ṣọ́ abẹ́rẹ̀ níbi gbẹ́gbẹ́ ìṣe ìṣekúṣe ọkọ rẹ̀ nìkan ló láṣẹ́sì síbẹ̀ kò fọ́ ẹlòmí ní password ní ọkọ nìkan ló ní password ó sì ṣọ́ abẹ́hùn débi wípé ọkọ nìkan ló láṣẹ́sì síbẹ̀ wà tó àti sáwùjà ó wá jẹ́ ní tó pé ó máa ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ẹgbùn tánàbí ìfipò tẹ̀lé àwọn alẹ́bí kọ́kọ́ fi ẹ̀sìn síwájú ó fi ẹ̀sìn tó pàtàkì inú ẹ̀sìn ó fi síwájú ó wá fi pé wà tó àti sáwùjà tó tún wá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wá kọ́ tí ó ṣẹlẹ̀ tó bá dẹ̀ pèyàmà kí ìlànà wọ́n máa sọ fóbìnrin náà tó bá dẹ̀ pèyàmà wọ́n máa sọ fóbìnrin náà wípé udkhuli jannata máa wọnú àdìjánà ọ̀hún min hayyi abwabil jannati shi'ti ní gbogbo ilẹ̀kùn àdìjánà yìí tó bá ti wọ̀ ní o ti wọlé tí wọ́n náà rí bí orí orí tí ń bẹ nípo tẹ̀lé àṣọ ọkọ ẹlòmí rí ọkọ rẹ̀ fi ẹlòmí rí ọkọ rẹ̀ fi tààrà ni obìnrin nílé wà ń ta kó lọ́pọ̀ rẹ̀ kó máa wọlé lọ báyìí ó tún bá ó ń bá bọ̀dá kẹta ní bá ṣe lé o bọ̀dá kẹta ní bá ṣe lé o yóò kó dúkọ ọkọ̀ báyìí ní pé bèèrè ló tún wọlé lọ yóò kò ṣe ní ẹni yóò tún sọ pé a bá lè rí kọ́ni ọkọ rẹ̀ mú o ọkọ rẹ̀ mú o ẹ̀yìn àwọn ẹgbẹ̀rún ọlọ́mú o ìbínú Ọlọ́run tó sọ̀kalẹ̀ sí ọkọ rẹ̀ tó pàtí tó rò pé kò díẹ̀ kankan mú àdúgbò respect rẹ̀ ẹlòmí ma ń disrespect ọkọ pẹ̀lú yé pé ọkọ rẹ̀ yé lárúkọ mọ́kọ rẹ̀ lórí lórí mọ́ àpọ́nlé náà mọ́ fún kódà kó bá ní pẹ́tì nǹkan pé baby honey sweetie gbogbo yóò pẹ́tì tó bá lè wù ohun ìyọkọ rẹ̀ má fi èyí rẹ̀ gbólóhùn tó fi tẹ̀lé ẹ̀ka àbọ̀sà ni ó fi tẹ̀lé ẹni kò fi tẹ̀lé lédè Yorùbá fi àpọ́nlé sí kódà kó pẹ́tì lè mọ́ pé fi àpọ́nlé sí àpọ́nlé yóò bẹ̀rẹ̀ respect àṣà àwọn ìlú èkó àwọn western ideology ní gbogbo rọ́pọ̀ rẹ̀ kó mọ́kànlé kẹma wọ pé equal right ní wà àti ìyàwó rẹ̀ nínú ilé àṣà àwọn tọ̀hún yẹn ni kò sí àṣà nínú Islamu má gbé àṣà nínú Islamu ẹ̀sìn gbọ́mú ọkùnrin wípé pọ́ ìyàwó rẹ̀ lò fún ìyàwó rẹ̀ ní ọmọ rẹ̀ tọ́jú ìyàwó rẹ̀ ọrùn ọkọ ní bùkátà ìyàwó wà ọrùn ọkọ ní bùkátà ìyàwó wà nígbà tí wọ́n náà bá dẹ̀ tí ń gbé pọ́ bùkátà àwọn respect ni ó máa wá ọ̀ respect ni ó máa wá ọ̀ respect ni ó máa wá torí náà eléyìí náà kó máa jẹ́ ìlọ̀ ẹ máa fún àwọn ọkọ yìí ní respect ìjọ tí respect yẹn bá ti kúrò lọ́kọ́ ń bá ìsọ̀rọ̀ tó pọ̀ mọ́ wàhálà ó máa ṣẹlẹ̀ nílé yàn fìtínà ó máa ṣẹlẹ̀ nílé yàn o níjọ́ tó bá dẹ̀ ti gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu máa tó fún ọkọ ní respect rẹ̀ níjọ́ náà ni wọ́n náà máa pé àdìjọ́ náà jìnà sí ọ kí wọ́n náà ti máa pé àdìjọ́ náà yẹn òkú ẹ̀wọ̀ ní ọjọ́ tó bá ti tó tún rọ́pọ̀ rẹ̀ kó tiẹ̀ bìkítà tí ò bìkítà kó fún láàmùrẹ́ mọ́ nígbọ̀tẹ̀ ìmọ̀ wà nínú ìpòkú ìsọ̀jíyà nínú àwọn ìwọ̀ táa gbọ́dọ̀ mú kẹfíta gbọ́dọ̀ rí nínú ilé láàrin lọ́pọ̀ àti ìyàwó òun náà ní al-mu'asharatu fil firash òun náà ní ká máa rí bí àwọn méjèèjì wọ́n ní ìgbàláyè fúnra wọn tí wọ́n ní wọ́n paná ìrìnṣọ́ ìbádùgbọ́n náà lọ wọ́n ní ìgbàláyè fúnra wọn tí wọ́n ní wọ́n paná àti wọ́n lè paná láàárọ̀ wọ́n lè pa lọ́sàn wọ́n sì lè pa lálẹ́ wọ́n lè pa lọ́rùn bó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn ní ìlànà tí ó pẹ́ ẹ̀sìn ò tako tí ó sì tako àlàáfíà wọn ìwọ̀ ọ̀nà ní sí wà láàrin o níjọ́ tí ọkọ bá ti ń dùn ìyàwó lọ́rùn tí wọ́n ní ẹ̀ẹ́tọ́kọ́ pé ìyàwó wípé bá lè ní ẹja paná àbí ọkọ pé ìyàwó wípé aya ni mo fẹ́ wọlé mo fẹ́ paná ìyàwó wá ń la bíbí ìjọ́ náà ni wà láàrín bẹ́rù lè yọ
ìjọ náà ni fìtínà máa bẹ́nu léyàn o. nígbà tí ìyàwó bá ń bèèrè lọ́wọ́ ọkọ yẹ́tì lùkù míhà tí ń wá lọ́dọ̀ ìyàwó rẹ̀ àtìmá wípé káwọn paná wọ́n là tẹ̀sẹ̀ jí kù náà tí ó wà dá ọkọ náà lóhùn èèyàn dá lẹ́ni tó wò pé ara kí lọ́ ṣe fún mi yóò dá ẹ lóhùn náà ní o àwòkásílẹ̀ àbí ó ti ẹ̀wọ̀ ní ìjẹ̀fẹ́ tí ní ìfẹ́ àfẹ́ ṣe náà ni àwòrán ìròdá àdíkà nínú àsìbáàbì lẹ́tì tẹ̀mùnáwà nínú hàdàlá nínú àwọn tó yẹ kó ṣàdìdì náà ọkọ rẹ̀ náà ṣàdì paná iná ni wàhádà ní àfi ìlú àdúrù náà àmì ìsìlá tí ẹ rí wà irú nǹkan yìí tí yàwó ń dún ọkọ lóhun ìsìlámù pọ̀ fún wa o ìsìlámù pọ̀ fún wa o má dún ọkọ rẹ̀ lóhun èyí yá wa ìjọ táwọn bá lè wọ́n bá fẹ́ paná ẹjọ́ paná o ìjọ táwọn bá lè wọ́n bá ní ẹ̀dọ́ kò tẹ́ ìyá kíníkò tẹ́ ìsìláàmù rọ̀ wá lọ́kẹ̀ lára àwọn ẹ̀kọ́ ta gbọ́ lára nẹ́bí kò sí láì pínlẹ̀ tí ọkọ àjàwó bá ń pè wúra wọn ní bẹ́ẹ̀tìnì bí àwọ̀ rẹ̀ bá pè ọ ní ọ̀ní ìwọ́n náà máa pè ní súwìtì ẹlòmí ò wà romantic nínú wa ìyá Ibrahim ìyá Sulaimana pè wọ́n lórúkọ tó nítumọ̀ Ànábì Muhammad tó bá ìyá wa Aisha radiyallahu anha nínú àwọn bẹ́ẹ̀tìlẹ̀ tí Ànábì mọ́ ń pè ìyá wa Aisha lẹ́nà Aisha Ànábì mọ́ ń pè láti lè ẹmọ̀ kí ẹ̀kọ́ yẹn inú rọ́sílọ́mì ni ó ti máa dùn pẹ́yàwó rẹ̀ lè pè lórúkọ tí ó ní ti máa kí ló ń náà máa dùn yóò kí ìyẹn náà máa ń bí ìfẹ́ nínú ilé ó wá pé lóru ẹ̀kọ́ ní báwo ni jẹ́ lọ́gí jẹ́ sí jẹ́ paná ó wá ní òun fẹ́ paná ìbóbìnrin wá dì náà rẹ̀ ó mọ̀ pé ìbínú ọlọ́pẹ́ lórí òun kí nínà kò sí tí ó máa dánú lé yóò máa dá wàhálà lẹ́nu lé pàwọn kan ti dá wàhálà lẹ́nu lé bàbá kìí ti ń bínú tó gbé ẹlòmí dẹ́kẹ̀rẹ̀ ó máa ń transfer aggression but bàbá tó bínú wá bí iṣẹ́ tó dé láàárọ̀ bí iṣẹ́ tó lágídí màdámù ò dá náà nínú lé ní o tẹ́ǹkì láàárọ̀ tó lọ tìbọ̀ ìyàlẹ̀ tìbọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀káàrọ̀ gúnmọ̀nì kò tí ń kálá àwọn màdámù òjò lọ́dún láàárín àná ní o wọ́n lọ́rí náà pa láàárín àná ẹ̀sìn Ìsìlámù ti pọ̀ fún akóbìnrin ní mọ̀ dìnnà ìmọ̀pọ̀lọ́run ẹ̀sìn Ìsìlámù pọ̀ ẹja kíyèsí yẹn o wá gbọ́ ìbínú Ọlọ́run tí ń bẹ lórí ẹ̀ Ànábì Muhammad alùmẹ́rà tó pẹ̀pọ̀ wá náà wà fáà tó sọ pé qala Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọwọ́ ìjọ́nà tó máa bá sọ pé ìdájà ar-rajulu imra'atan ila firashihi tí ọkùnrin kan tó bá pè ìyàwó rẹ̀ lọ sórí bẹ́ẹ̀dì pé aya mi mọ́ bọ̀ wá já paná mo rò pa gbọ́dọ̀ bá paná yìí ìfẹ́ máa látẹ́ ní o tó ń pè pé wá bí fọ́làm tàtí obìnrin náà bá kọ̀ kò dá ọkùnrin náà lóhùn fàbá àtàkọ̀dùbánù láàrin ìhà ọkùnrin yìí wá sùn débi wípé orí ìbínú lọ́pọ̀ yìí fi sùn sí orí ìbínú lọ́kùnrin yìí gbàgbé sùn lọ láàrin ti hálù màláìkàtù àwọn màláìkò máa ṣe é pè fún obìnrin náà ìbínú àwọn màláìkò máa ṣe é pè obìnrin náà hatta tusbiha títí tí ilẹ̀ ó fi mọ́ ẹ̀yìn àwọn ẹgbẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ìtúnú lè ní ìfí ń dàrúlé o bẹ́ẹ̀ náà ni ọkùnrin nínà ìwọ náà bá lé ilé wa mẹ́dínà ìdẹ̀kọ́ rẹ̀ lóhun ìyí tó ń fà á lẹ́lò ní ọkùnrin ní ìṣàgbèrè o àmọ́ tí a rí fóònù tó mú dání wà lóhun ni fóònù ń gbà ó bá ti wo ìwòkúwò mẹ́ tọ́lá ti wọ́lẹ̀ tómi ti jáde lára kò ní jẹ́ kó ní àdùn wípò mú rí àwọ̀ òun mọ́ tó ń fẹ́ wọ́n tó ń fẹ́ lọ paná pẹ̀lú ìyàwó òun in tó fà tẹ́lò in tó fọ́ ọkùnrin yìí ìyẹn o kí ní wọ́n sì dá ní dalé mú ní o lára àwọn brọ́dà wà pẹ̀lú tó ní wọ́n ní wọ́n gbé kéèsì ọkọ àti àwọn kan wá gbé kéèsì bàbá wọ́n ṣàfihàn ìdí tó ń jà òye òun òun ṣàwá bèèrè lọ́wọ́ ọkọ ní ohun ọmọ̀ṣẹ́ tó ń ṣe náà ọkọ̀ ń bí ó kọ̀ nílé bínú náà ó ló ṣe ń bínú òun bá ní ẹjọ́ sa ẹgbọ́ sí tàbí ẹ̀nà sàrámà lẹ́kọ̀ọ́ àjọ ìjọ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́
kí ló ń bí nínú tẹ́bí faramọ́ ó yẹ ó ṣẹ̀mí kí ló ṣe gangan láti bí oṣù méjì ní sí ìwọ̀n ìyá paná in tí ń bí nínú nìyẹn o in tí ń ká obìnrin yẹn lára nínú lẹ́nu o in tó ṣàkùnfin nínú náà tí ó ṣàkùnfin nínú owó ní ara àwọn fún wa lọ́wọ́ tọ́jú wa kí ló wá dé gangan wọn paná láti bí oṣù méjì ní òun dẹ̀ mọ́ dáhùn fún wọn ní dáhùn ló ṣòtòrí náà ẹjẹ́ káwà náà túnlẹ̀ tí kú túnlópin tó ń dánú lé ní ìlú ìyẹ́ o ẹjẹ́ àtúnulé wa ṣe Islam ò fẹ́ inú ilé kan kó máa sí ọkùnmọ́lẹ̀lẹ́ o Islam ò fẹ́ inú ilé kan kó máa sí ìdùnnú bẹ̀ o Islam ò fẹ́ inú ilé kan ká máa ní àgbègbè ìkàlẹ̀ ká máa rí ìyàwó àti ọkọ àti àwọn ọmọ táàrin rí ayọ̀ àti àlàáfíà lára wọn kó wá jẹ́ ojoojúmọ́ ìjà kó wá jẹ́ ojoojúmọ́ fìtínà rárá ẹ̀kọ́ Islam kọ́ nìyẹn inú ilé ta bá ń rí wàhálà ń bẹ̀ lójoojúmọ́ wọ́n náà pẹ̀lú ẹ̀sà àkíyèsí tọ́tí wà àti ìyàwó rẹ̀ kó jẹ́ pé ojoojúmọ́ ìjà ni ojoojúmọ́ ẹjọ́ ojoojúmọ́ wọ́n náà pẹ̀lú ààrẹ o àwọn ní èyí àṣàṣì àbí tí mo sọ yìí fún gbọ́ àṣàṣì kí èyí sí àṣàṣì ẹ̀yìn gẹ́gẹ́ lẹ́sàṣì láyé inú ilé kí èyí sí àṣàṣì ẹjá tún ilé wa ṣe kálàáfíà lè wà mẹ́ ẹjá mú àlàáfíà wọ inú ilé wa tó ní pé tí Islam ní bùkátà sí lọ́dọ̀ wa ẹ̀sìdá ṣọ́ra wa àwọn ìpòpò táwọn lórí fóònù ọkùnrin ní ìwòkú blúfìlì àwọn pornography tí ń bẹ lórí fóònù ẹlòmí kò dá mùsùlùmí ò kò dá ẹgẹ́ bí mùsùlùmí bá máa báyẹ̀ lórí fóònù mùsùlùmí kò dá ò bẹ́ẹ̀ sì ni kò sì dá fún mùsùlùmí kó mọ́ ìṣàgbèrè ta ẹlòmí ọkọ ló ń ṣàgbèrè ìta tí ò fi ráyè tìyàwó mọ́núlé ẹlòmí ìyàwó ní ṣàgbèrè ìta tí ò fi bàbàrà ọkọ mọ́núlé gbogbo ilé yóò lè mú àlàáfíà wá nílé mùsùlùmí o gbogbo ilé yóò lè mú ìdùnnú wá nílé mùsùlùmí o à ń la orí ikú fún nílé yẹn ni o nígbàtí wọ́n lọ ṣàgbèrè gẹ́gẹ́ bí ìyàwó dénúlé o wá ní ẹ̀sìpẹ́tì kọ́kọ́ yọ sí ọ tí wọ́n kọ́ bá ń kù sí ọ inú ìbínú ọlọ́run bẹ lórí rẹ̀ tó pé òun ò mọ̀ ní ọlọ́run mú dáṣẹ́ ní àfọlábẹ́lẹ̀ ẹjá bẹ̀rù ọlọ́run nígbọ̀tẹ̀lẹ̀ ìmọ̀ nínú àwọn tí ń fa fìtínà nínú ilé wọ́n lè ní agbúlmù fìlìhàyàtì àsàùjíyà wọ́n lè ní ká máa ṣe àbòsí kọ́kọ́ máa ṣe àbòsí fún ìyàwó bẹ́ẹ̀ náà ní kí àwọn náà máa ṣe àbòsí kọ́kọ́ nínú àbòsí táàrí pé ọkọ ṣe fún ìyàwó gbà ní òun náà ní kó máa gba owó rẹ̀ lọ́nà ẹ̀kọ́ torí ọlọ́run wọ́nu wa ọlọ́run wọ́n láà takúrú amwalakum bainakum bil batil ẹ má gba owó ara yín ẹ má jẹ owó ara yín lọ́nà àìtọ́ lọ́nà ìbàjẹ́ ọkùnrin míì tó bá pọ̀ wọlé ọjà obìnrin yóò ní lọ síwájú lónìí torí pé ọkọ rẹ̀ ló jẹ ọjà rẹ̀ ọjà obìnrin yìí kò ní lọ síwájú lónìí torí pé ọkọ rẹ̀ ló jẹ ọjà rẹ̀ báwo tó wájá ìwó sáré fún lọ́rẹ́ tàwọn fẹ́ sáré fún rọ́nù bísínẹ̀sì náà tó sáré ṣe nìkan tó bá lọ tó bá dé kò ní nìkan fún wa kò ní lówó yẹn dápadà náà ó sì ń jẹ ọjà ìyàwó rẹ̀ nù tó bá tún délé bó ṣe bá ọjà ìyàwó rẹ̀ dẹ́nu bó ṣe bá bísínẹ̀sì ìyàwó rẹ̀ dẹ́nu kò sílẹ̀ fi mẹ́ kó gbowó lọ́wọ́ ìyàwó rẹ̀ lọ́nà tó má láàfíà wa kò sílẹ̀ ìfílẹ̀ kó farabalẹ̀ gbówó lọ́wọ́ ìyàwó rẹ̀ àmọ́ máa ń lọ owó gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn Islam kò kọ́ wa bẹ́ẹ̀ ẹ̀sìn Islam kò kọ́ wa bẹ́ẹ̀ ẹ̀sìn Islam kò kọ́ wa bẹ́ẹ̀ ẹjá lo ìgbésí ayé ní ìgbésí ayé táàfi ní fọ́kànbalẹ̀ láyé tẹ̀lẹ̀ yàmà nínú àwọn tí mo ń dá wàhálà alẹ́ láàrin lọ́kọláya òun náà ni al-muqaranatu bayna ma 'inda al-insani wa ma 'inda ghayrihi òun náà ni ká máa fi ráwá wíráwá eléyìí dá wàhálà lẹ́ta lókùnbà tí ìyàwó rẹ bá tó ń dọ́dọ̀ rẹ tó ń sọ fún ẹbí pé tó fún ní 2000 lápẹjúwé nígbà wá gọ́nà àkọwé 2000 fẹ́ fún àyè ìyá alágbájá ẹmọ ìtọ́kọ̀ rẹ̀ fún ní ọkọ̀ rẹ̀ fún 10,000 naira èyí fọ́ wà 2,000 naira ìjọ́jọ́ wàhálà bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀ má fi obìnrin ẹni tí bẹ́ẹ̀ta má fi fi ọkọ̀ rẹ̀ o bẹ́ẹ̀ sì ni ẹyọkùnrin ẹjọ́ra má fi obìnrin kan fún ìyàwó rẹ̀ o ẹlòmí olóbìnrin kẹta ọmọ ló dá yìí yóò wá délé
yóò wá ní bú ọ ṣe múra ó ń sọ̀rọ̀ sí ìyàwó rẹ̀ ní ẹ́ o bí wọ́n ṣe múra àmọ́rọ́ obìnrin kan lẹ́nu ó fọ́ ìgbẹ́nà bàjẹ́bàjẹ́ ìjọ náà wà látẹ́nu ìjọ ó padà fi iyọ̀ òun yóò bẹ̀ nínú gbogbo láìsí tó bàjẹ́ láàrọ̀lá yóò padà wá nínú ọpẹ́ ìyà obìnrin tó rí òun ní gbogbo pa sí oúnjẹ fún ọ ìjọ náà ni wàhálà ó bẹ̀rẹ̀ nínú lè má fi obìnrin kan má fi ìyàwó rẹ̀ kà ó bẹ́ẹ̀ náà sì ní ẹni obìnrin wa má fi ọkọ kan ọkùnrin kan tó ní ìyàwó kan lówó ju ti ẹ lọ má fi wé ọkọ rẹ̀ o níjọba bá ti ń fira wa wéra wa ìjọ́jẹ̀ ní wàhálà mọ́ bẹ̀rẹ̀ o ìjọ́jẹ̀ ní fìtínà mọ́ bẹ̀rẹ̀ o àdáwò tí ń ṣe lẹ́nu lè ní tó ń fàánù tó bá mọ̀ ń pé olóbìnrin kan ta tó múra dáadáa irú múra òun kọ́yàwó rẹ̀ bí ó ṣe mú wọ́n náà lè mú ìyàwó rẹ̀ tó bá mọ̀ ń pé ẹnìkan múra bákan níta tó lálàáfíà tó yá ìdí ìmúra mùsùlùmí ráwọ́ aṣọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ tàbí sọ fún ìyàwó rẹ̀ pé báyìí mo ti lẹ́kùn mọ̀ múra bẹ́ẹ̀ náà ní ìyàwó ẹ̀yìn yá wá ẹ̀yìn owó ìrómáyà tẹ́ bá wà nínú ilé pẹ̀lú àwọn bàbá ẹ̀yìn ìrómáyà báwo ló ṣe wà nínú ilé pẹ̀lú àwọn àbú àwọn mùsùlùmí àwọn bàbá ọwọ́ àwọn arúrómáyà mọ́ nínú ilé àlàáfíà nínú ilé yìí táwọn ọmọ kéèkéé bá wà ń bẹ̀ẹ̀ àṣìgbọ́ yìí àmọ́ dádì nìkan àti wọ́n nìkan lè wà nílé mọ́wùlẹ̀ rúrù mọ́yà ẹ̀jẹ́ kàlàfíà wà tẹ́kátẹ́gùn fẹ́ sí dádì náà bàbá òníbò tá mọ́ àwọn bọ̀dọ̀ òníbò tá mọ́ àlàáfíà ń pọ̀ nù lẹ́nu in tí wọ́n rí tàwọn tó bá ń rí nulẹ̀ àlàáfíà ó máa dé gbogbo àwọn kan tí wọ́n wọ̀ táwọn kan máa ń wọ̀ ní yóò tó máa ń wọ̀ létí omi wọ́n náà máa wọ̀ nínú ilé lójú àwọn dádì lójú àwọn bọ̀dá lọ́dọ̀ àwọn àbú máa wọ̀ nínú ilé tó bá tí wọ̀ yóò máa láàfíà wà àmọ́ta bá tí ń fi ra wéra wá ẹnìkan ó ráṣọ fún ìyàwó rẹ̀ ẹnìkan ó ráṣọ fún kìníkan jọ́nà tá bá tí ń fi ra wéra àmọ́ àná wà nù àmú fìtínà wà nù má fi obìnrin gbé obìnrin rẹ̀ o má fi ọkọ gbé ọkọ rẹ̀ o gbà wípé tọ́nà fún ẹ gẹ́gẹ́ bí ọkọ yìí alhamdulillah dúpẹ́ sí tọ́nà fún ẹ gẹ́gẹ́ bí ọkọ ìwọ lórí tó fífẹ́ o nítorí tó bá lọ orílẹ̀ níjọ́ tó bá gbé wọlé lásán tó bá wò tó fẹ́ fi tó bẹnu rẹ̀ tó wá rò pọ́dọ̀ tí ẹ̀rẹ̀ ló lọ dáwò tó gbogbo tó tráì láti àpẹ́ ìlọ́dọ̀ rẹ̀ thousands lọ́pọ̀ bá pàdé lè lọ obìnrin tí wọ́n rí ta tó múra dẹ̀dẹ̀dẹ̀ tí wọ́n rò pé àìlè tó dàbí àwọ̀ òní lọ ọjọ́ tó bá gbé sínú lé lọ́nà ló máa mọ̀ pé àyàwó rẹ̀ bẹ́tà rẹ̀ 100 times níjọ́nà ló mọ̀ pé àyàwó rẹ̀ bẹ́tà rẹ̀ 100 times ẹnìkan wọ́n lọ fẹ́ kó fẹ́yàwó ó wá fẹ́yàwó kejì níjọ́ tó fẹ́yàwó kejì ó gbóbìnrin ní àlọ́lé òun sì jẹ́ nìkan tí máa ń jẹun ó máa ń jẹun lóru ó lè di anytime ó lè di anytime gbogbo wò pé àkókò fẹ́ jábàrà ó fẹ́ jẹ nígbẹ́ ìyàwó tó kọ́kọ́ fẹ́ gbogbo wàhálà tí ìyàwó yẹn máa ń ṣe fún un kódà bó jí lóòrùn ìyàwó máa kùrú dìde òkè mi ti gbọ́sà yóò dìde yóò lọ rọmàlà yóò dìde yóò ṣe everything òun náà jẹ́ yóò lọ sùn ìyàwó kejì náà wá pẹ́ tó pé àìlè tún fún àìlè tún dájú ìyàwó òun ló padà gbé sílé o ó wá níjọ́ kan ló bá jí lóòrùn ó bá ní lápẹ́yáwá mo fẹ́ di ẹ̀bà lágbo mélòó 2 o'clock lóòrùn ẹjọ́ èmi ò lè ṣe yẹn o mo fẹ́ jẹ́ kó lè ṣe báwọn ṣe bí wà ní ìyàwó ilé òṣè ìyàwó olóògùn ní òṣè nígbà tó tójú ẹwà ńlá síbẹ̀ yẹn pé òun ti ṣe mistake ló ṣe máa padà sí alákọ̀ọ́kọ́ ilé alákọ̀ọ́kọ́ ló wá padà sí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹun ògbó bó ṣe máa ń jẹun wọ́n náà mọ̀ wá àrí o tó gbé pèsè ní ò sọ pé kó fẹ́yàwó méjì ò dá ẹ̀sìn fọwọ́ sí àmọ́lòdà ká ilẹ̀ o mi ní o fẹ́yàwó mẹ́ta mi ní o má fẹ́yàwó mẹ́ta ẹ̀sìn fọwọ́ sí lòdà ká ilẹ̀ o tó bá lè fún èsì pọ́blẹ́mù tó wà ń bẹ pọ́blẹ́mù bẹ́ẹ̀ o tó bá sọ fẹ́ ó dùn ó dùn àmọ́ pọ́blẹ́mù bẹ̀ ó pọ̀ díẹ̀ o kò fẹ́ méjì wà tó fẹ́ méjì tó bá ṣe ń lọ́kan wà tó lọ́kan ó lọ́kan wà lọ́kan àmọ́ ọjọ́ tí pọ́blẹ́mù yẹn bá dìde lásán agbára àgbádùn yẹn mọ̀ ní kamọ́
ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbẹ́rọ̀ aláàkọ́lọ̀ fi ìfọ̀kúnbalẹ̀ sí ní ẹni ẹ̀kọ́ wa gbogbo onílé tí wà láàbẹ̀ẹ́bẹ̀ ọlọ́run máa sọ ìfọ̀kúnbalẹ̀ síbẹ̀ bá sọ ọdún síbẹ̀ wọ́n láì káwọ́ ọ̀dà kú wọ́já ilẹ̀ àbìláfi àgbẹ̀lá pẹ̀lú ọ̀pọ̀lọ̀ kí ni solution irú ọ̀rọ̀ báyìí tí kì ní ìbá ṣẹlẹ̀ kí ni solution rẹ̀ inshallah òun láyé ìlẹ́fún ọ̀sẹ̀ tó wà lọ́wọ́ ọlá kọ́lọ̀ lẹ́nu wá sí ojú ọ̀sẹ̀ tí wọ́n náà lọ wọ́n láì káwọ́ ọ̀dà kú wọ́já ilẹ̀ àbìláfi àgbẹ̀lá. واستغفر الله إن الله